kọ́ṣẹ́ lé lórí. Gbogbo àwọn ọ̀dọ́ ọ̀sìn ẹjẹ́ ká jáde ká pariwo àwọn òfin ogun o. Àfẹ́ ogun tó pé tó kú bá dílé tán nísìn. Ẹni tí ó ṣe náà máa jẹ́ bẹ́ẹ̀ o. Ẹjọ́ torí tọ́ lọ́hùn ẹ bàbá wa. Ẹ bá wa kìlẹ̀ fún arákùnrin Mufti Ìwòye o. Má ní Mufti ẹ bá wa kìlọ̀ fún kí ló dé o. Wàhálà rẹ̀ ti pọ̀ jù o. Gbogbo tó bá fẹ́ dá sí báyìí, ó máa ń sọ di wàhálà wọ́ tó wọ́ ni. Kí ló dé? Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Tí o bá kí ń ṣe òun ni ọ̀rọ̀ gbọ́mọ̀ṣọ́ bá ti yọjú. Òun yìí ló ń dàrú. Ẹgbẹ́ kan tí bàbá Akínbágòdì sọ. Gbogbo ibi tíjà bá ti ń ṣẹlẹ̀ kẹ́ ẹ parí ìjà lọ́dà o. Ẹ má jẹ́ adíjà alẹ̀ tí ó máa dákún ìjà tí bá ń bẹ nínú ìlú kan o. Ẹ má mọ̀ pọ̀ ẹ wo bàbá Akínbágòdì yìí. Wọ́n láti bàbá Akínbágòdì ṣe lórí kí àlàáfíà lè jọba kì í ṣe wàhálà kékeré. Síbẹ̀síbẹ̀ náà wọ́n bú mà nìyẹn, síbẹ̀síbẹ̀ náà wọ́n yẹ̀yẹ́ mà nìyẹn. Gbogbo àwa ọ̀dọ́, gbogbo wa adé lajú kalẹ̀. Gbogbo wa dẹ̀ mọ̀ ní tó ń dá wàhálà yìí adé. Gbogbo wa mọ̀ pé Mufti Ìwòye ni pọ́blẹ́mù gbogbo kìíní. Má ní Mufti Ìwòye, ó ti máa ń fi ẹnu wú géètì jù. Ẹni pèsè wọ́n ti dé báyìí yóò fi ẹnu wú géètì ní kí ló dé ìjọ wo ilé ti fẹ́ stọ́pù. Àwọn àfi ogun lè Yorùbá yìí o. Àfi ogun lè Yorùbá yìí kí ló dé? Ó ti pọ̀jù. Gbogbo àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká tají ká dìde o. Má ní yóò lè máa bá lọ báyìí fún wa o. Tó bá ń bá lọ báyìí fún wa ó máa dá wálẹ̀ kalẹ̀ fún wa. Ṣé mo pé we are the leaders of tomorrow. Ẹ má jẹ́ ká lajúlẹ̀ kí wọ́n ba tomorrow yẹn, ẹ má jẹ́ kí wọ́n bàjẹ́ mọ́ wa lọ́wọ́ o. Ṣé ẹ rí pé má ní Mufti gbogbo àwọn bàbá yẹn pátá ló ń bú ló condemn. Ẹ wo oríjọ́ àgbàlagbà ní Rábítà. Wọ́n lọ sóògùn láti lọ yanjú ọ̀rọ̀. Má ní ìdẹ́ jáde ó dẹ̀ tún bú àwọn bàbá yẹn ó pè wọ́n ní alábòsí ó ní kinní kan wọn lè ṣe kankan wọn lè pàṣẹ wọn tó bẹ́ẹ̀ wọn ṣe gbá gbogbo any place táwọn yẹn bá ti wá try láti resolve peace má ní yìí máa débẹ̀ máa dàrú. Ẹ wọ àárín àwọn oníṣẹ̀ṣe àtàwọn mùsùlùmí tí bàbá Akínbágòdì gbìyànjú láti ṣẹ́tù ẹ̀ má ní yìí náà ni kí ló dé ẹ wọ́n yìí fóògùn lẹ̀ wá o èyí náà ẹgbẹ́ nǹkan sí bàbá Akínbágòdì sọ. Ẹ má jẹ́ adákún wàhálà àwọn èèyàn o. Ẹ má di ẹrù kún ìṣòro táwọn èèyàn ti ní o. Eléyìí ni nǹkan táwa dìde nítorí ẹ̀ pé bó làlàáfíà ò sì jọba. Mo fi ọba tó ní mí búra àlàáfíà ò bá ti jọba nílùú Ògbómọ̀ṣọ́ tipẹ́ o. Ṣé ń gbọ́? Àwọn external forces ni mo jẹ́ ká rí ọ̀rọ̀ yẹn yanjú. External forces Yorùbá ní olówó ò ní jòrò gan kí wọ́n fà ó jẹ́ agùn mátẹ̀ ẹnìkan ló gbọ́dọ̀ tẹ̀fẹ́ nìkan. Mo gbọ́ lẹ́nu ọ̀kan nínú àwọn èèyàn mi nínú Ìtàhàj. Ó ní bàbá tó bí òun sọ fóun pé ibi tẹ́ ẹ bá ti rí ìjà tí nǹkan mẹ́rin bá ti ń ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ má pẹ́ parí ìjà ẹ lè rí ìjà ń parí. Àkọ́kọ́ ẹ fẹ́ parí ìjà kò sẹ́ni tó fẹ́ sọ òdodo tí ń ṣẹlẹ̀ gangan. Ìkejì ẹni tó ṣẹ̀ ò rẹ́dì láti tọrọ àforíjì. Ìkẹta ẹni tí wọ́n ṣẹ̀ ò rẹ́dì láti foríjì. Ìkẹrin àwọn tí wọ́n fẹ́ forí wọn fàgbọ́ táwọn ń lò wọ́n fún politics agenda tiwọn wọn jẹ́ kíjà yẹn ọ̀rọ̀ èèyàn ò lè rí ìjà yẹn parí o. Bó ṣe wù wá kíjà yẹn parí tó àwọn external forces ò jẹ́ kíjà yìí parí. Ìgbà tí Ìtàhàj ti wá lákọ̀ọ́kọ́ ni wọ́n ti kó bò wá èmi máa ń challenge wọn. Níjọ́ tí ẹ ti bẹ̀rẹ̀ gbogbo wàhálà yìí ẹ dárúkọ ìlú kan péré tí wàhálà ń ṣẹlẹ̀ níbẹ̀ yàtọ̀ fún jọ yẹn o tí wàhálà ń ṣẹlẹ̀ níbẹ̀ tẹ́ ẹ̀dẹ̀ débẹ̀ tẹ́ ẹ̀dẹ̀ rí jà ń parí. Wàláhì kò tí ì sí. Ní tìtorí pé wọ́n wọ̀ ní orientation ti yín ogun wàhálà ẹ bú anybody ẹ yẹ̀yẹ́ anybody ẹ búlẹ̀ anybody ní orientation ti yín. Mo dúpẹ́ pé ẹni tó sọ mí dá lágbára nínú kẹ́ ẹ máa búlì kọ́ máa ọ̀gá gbogbo ẹni tí búlì èèyàn lọ sọ mí dá lágbára. Ọ̀nà wo ló gbà sọ mí dá lágbára nígbà búlì mi mo wá develop ti skin tí ó lè ràn mí mọ́. Nítorí kálàáfíà ó lè jọba nílẹ̀ Yorùbá ẹ máa dúró orúkọ tí a ń fẹ́ mi nìkan tán ni kò ní ìtumọ̀ ni. Àgbà mùnáfìkì kí ni mo ṣe tí mo fi di mùnáfìkì nítorí pé mo ní ẹ má ba ẹlẹ́sìn mi ẹ má bu ẹlẹ́sìn mi mọ́. 2022 mo ṣe wáàsí oríṣi méjì lórí pé tẹ́ ẹ bá kọ́ntínú láti máa bú àwọn ẹlẹ́sìn mi ẹ̀yin àfá kéékèèké ní Islam yìí ìtí Kùránì ní ó ṣẹlẹ̀ ó padà ṣẹlẹ̀ o. Mo wí ní 2022 2023 mo ṣe wáàsí mẹ́ta lórí the same thing
pé ẹ má bú ẹ̀sìn ẹlẹ́sìn mọ́ Quran sọ pé tẹ́ ẹ bá ń bú wọn wọ́n ń bọ̀ wá yẹ̀yẹ́ Ọlọ́run yín nígbà òdi 2024 mo sì kàn ní January àtìgbà yẹn ni mo ti ń wòran kí wàhálà yẹn tó wá dé kán tó máa wá drag Islam drag Islam yẹn ni a fi wá ní àmọ́bi tó fẹ́ dúró sí chájà ń bèèlì ló fún mi ní táìtù Sọ̀bẹ́sẹ̀lú ní àgbà mùnáfìkì kí ni ń jẹ́ mùnáfìkì ibi àlàáfíà bá wà lèèyàn tí rẹ́sìn ṣe ẹ mọ̀ tí mo ti ń jẹ́ ní fáàpù ẹ pè mí bẹ́ẹ̀ kò sí problem. ibi tẹ́mi náà lọ gọ́gọ́ nìyẹn o tí mo fi sọ wípé gbogbo àwọn ọ̀dọ́ ẹ jẹ́ káwa náà jáde ó jẹ́ pé ká máa bẹ bàbá yìí ni ká máa bẹ mufti wòye kó má dá wa lẹ́kọ̀ọ́ kalẹ̀ lẹ̀ fún wa ibi tálàáfíà bá wà lèèyàn tí rí ẹ̀sìn ṣe ẹ jẹ́ ká jáde ká bẹ́ẹ̀ ká pẹ́nu bò ó bó dẹ̀ jẹ́ pé ìbú náà ni Ọlọ́run ṣe ojoojúmọ́ lòun náà ń bú àwọn bàbá àgbàlagbà yẹn gbogbo ojoojúmọ́ ló ń bú wọn lójoojúmọ́ ó tún bú èmi lórí fídíò kan tí mo ṣe gbà kan ó jáde fún mi ó tún bú mi but mo fílẹ̀ mi ìdálò but nísìn ọmọ ìyá mi mufti wo tẹ́ bá ṣe wọ́n rán ẹ máa jẹ kó back to back ẹ gbọ́ ẹ máa gbọ́dọ̀ bá mi lọ. ẹ lọ tẹ̀wé ẹ máa káàkiri kò ní mìíní kankan sí mo dúró lórí pé àlàáfíà ó jọba nílẹ̀ Yorùbá ìgbà tá a kọ́kọ́ wọ̀ ní Ògbómọ̀ṣọ́ bàbá wọba Gandhi Ọlọ́run kò ṣe dáadáa fún wa. Àmín. bàbá mọ̀rọ̀ fún wa nígbà tá a kọ́kọ́ wà ó dàbí ìgbà tí ọmọ kékeré ọmọ iṣẹ́ tí ń kọ́ṣẹ́ lọ́wọ́ tó ṣe ọ̀gá ẹ̀ ẹ bá fẹ́ kíjà yẹn ó parí kíákíá ọmọ iṣẹ́ yẹn lẹ́ẹ̀mọ blame ọmọ iṣẹ́ yẹn lẹ́ẹ̀mọ bú bẹ́ẹ̀ ṣe ń bú ọmọ iṣẹ́ yẹn inú ọ̀gá rẹ̀ ọmọ rọ̀ ọ̀gá wa padà gbà yí pé ẹ̀jẹ̀ apárí ẹ̀ ìyẹn ni orientation bẹ́ẹ̀ ṣe parí ìjà bọ́kọ àtìyàwó bá ń bára wọn jà ẹni tẹ́ ẹ mọ̀ pé agbára ń bẹ lọ́wọ́ ẹ̀nú àwọn méjèèjì ẹnì kejì tí ó jẹ́ pé òun ló máa sọ́fà àfìtínà yẹn òun lẹ́ẹ̀mọ bú bẹ́ẹ̀ bá ti ń bú inú alágbára ọmọ rọ̀ alágbára ó padà gbà yí pé ẹ parí ẹ̀ níwọ̀n ìgbà tó náà bá bẹ̀rẹ̀ kú padà o ìyẹn ni system tí mo lò lamẹ́ríkà ń jọ sí tọ́rọ̀ yẹn dẹ̀ ti rọ kí n tó dé Nàìjíríà bẹ̀tà àwọn oníkankankan fìtínà ẹ̀sìn yìí wọ́n ti ọwọ́ bọ̀ ọfẹ́ bọ́ lè mọ́mú nílẹ̀ ni ọfẹ́ sọ lè mọ́mú di nǹkan mí ni ọfẹ́ ṣe kinní kan ni ó ti gbowó ni abálọ àbábọ̀ gbogbo effort wà nígbà yẹn láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan wọ́n useless ẹ̀ wọ́n waste ẹ̀ yányán àtìgbà yẹn ní Ittihad Yorùbá Land Council for Islamic Preachers náà ti sọ fún mi pé ẹ yọwọ́ bí ọ̀rọ̀ yìí àwọn ò lọ́wọ́ sí mọ́ bẹ́ẹ̀ táwọn èèyàn yóò mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣẹbẹ́ nìkan ló gbéra tó lọ bá bàbá wa Mudiru Markaz nílùú Ìjẹ̀bú Òde pé mo ṣe tán kíjà ò parí ẹ wá s'Ògbómọ̀ṣọ́ ẹ wá bá wa parí ẹ dákun mo ní fídíò yẹn torí wọ́n rìkọ́dẹ̀ ẹ dákun ẹ wá s'Ògbómọ̀ṣọ́ mi sí bẹ́ńjọ́ yẹn ni mi bá sọ fẹ́ ru Ọlọ́run náà pé tó sì lè control àwọn ẹlẹ́nu fàyàfàyàfàyà yìí ẹni tí ó bá parí ìjà yìí bí ọ̀rọ̀ yìí bá dé yìí ó tọ̀ wọ́n yóò bu ọdí ẹ̀ lójú ẹni Ọlọ́run gbé nǹkan lé lọ́wọ́ o ó gbà bẹ́ẹ̀ àwọn èèyàn yóò máa sọ fún ẹ pé tó bá ṣe kinní kan fún ọ àwa náà ní nǹkan tá a ṣe ilẹ̀ Yorùbá inú àlàáfíà làwà kan tó gbé irú orientation wàhálà yìí dé kó mọ̀ sípa lè parí ìjà in a peaceful way ẹni tó bá ti lè dúró níwájú ọba níwájú ìjòyè tó lè bu òun lólùbẹ̀rù Ọlọ́run lọ́dọ̀ tiwọn tí ò dẹ̀ sí nínú ìlànà tí Islam fi lélẹ̀ fún wa. Bàbá Mudiru Markaz kò àfihàn ọlọ́rọ̀ kò sí nǹkan tó pa mí láṣẹ tí máa wẹ̀yìn lórí ẹ̀ torí mo mọ̀ pé wọ́n jẹ́ pa mí láṣẹ lórí aburú ẹni rẹ ni bàbá inú àfáà tó lóko tí mo mọ̀ yìí pé ẹ lè bá rẹ́kọ́ọ̀dù olùyàn jìbìtì ó lọ òde àfáà ó kówó wọn ó ṣe kinní kan Bàbá Mudiru respect ara wọn gan ló jẹ́ káwa náà gbà pé ọ̀gá gbogbo wa ni ọ̀gá gbogbo àwa fà àwọn ni wọ́n sọ fún mi pé sheik ẹ máa wà nínú àwọn tó máa lò Ògbómọ̀ṣọ́ torí ẹ̀yin ti lọ bẹ̀ tẹ́lẹ̀ ẹ mọ ibi tẹ́ ẹ bá ṣẹ́ dé rọ́bìtà fẹ́ dá sọ̀rọ̀ yá sì fẹ́ kọ́rọ̀ yọ parí ẹ wá lọ ńlá fi gbéra tá a wá s'Ògbómọ̀ṣọ́ mo ti rí ìbéèrè táwọn èèyàn béèrè tó pọ̀ àmọ́ bí ìbéèrè yẹn ṣe pọ̀ tó méje ní kókó nínú gbogbo ìbéèrè yẹn repetition ni majority ẹ̀ ńlá fi wá s'Ògbómọ̀ṣọ́ kálàáfíà ó lè jọba ní ṣé bí awọ ibì kan nínú àwọn ìrìn àjò yẹn ọ̀kan nínú àwọn ọmọ tó tẹ̀lé mi àfáà yìí ni àwọn kan máa fẹ́ lù láì tí bẹ̀rẹ̀ anything Ọlọ́run kí ló le tó báyìí Islam ò le tó báyìí ìgbà wo ni Islam wá dẹ̀sìn wàhálà fìtínà. kò dùn mọ́ wọn nínú ọ̀pọ̀ èèyàn náà béèrè ìbéèrè
nígbà tá a wọ ìlú Ògbómọ̀ṣọ́ a lọ sí ọ̀dọ̀ àwọn League of Imam and Alfas torí a rí i pé inú ẹni ọ̀rọ̀ ń dùn ní wọn wà gbogbo nǹkan rí kan sọ lórí afẹ́fẹ́ kò sí nǹkan máa dámọ̀ sọ tí ò lè gbẹ̀bẹ̀ tó bá rẹni tí ò bá sọ. wọ́n sọ ọ̀rọ̀ tó le lóòótọ́ bẹ̀ tá a lè dí wọn lẹ́nu torí tá a bá dí wọn lẹ́nu àjẹ́ kan fọ̀ mí títí inú wọn à ní ọ̀rọ̀ yanjú kò sọ̀rọ̀ tó burú tẹ́dá ọgbọ́gbọ́ ẹ̀rí láyé. a kó lọ́dọ̀ wọn adé ọ̀dọ̀ ọba náà sọ tí wọn ọba wa Gandhi wọ́n sọ gbogbo tí ń dùn wọn lẹ́nu kọ́nà bá mi lékún àlàáfíà ara wọn. ẹni tí ò bá rẹ́dì láti pé kíjà ó parí kò ní sọ tí ń dùn ara ẹ̀kọ́ tó wà níbi ìparí ìjà nìyẹn bàbá yẹn sọ gbogbo tí ń dùn. adọ́dọ̀ ìmáàmù ti gbọ́ síbi ìmáàmù ló pè wá pé ká wà náà báwo ni ìmáàmù ẹ̀sìn á sọ pé wọ́n fún ní enough notice. adọ́dọ̀ ìmáàmù sì wọ ọmọlúwàbí pẹ̀lú wa wọ́n ṣe dáadáa tó pọ̀ kọ́nà bá ń san ìmáàmù lẹ́san dáadáa. a máa ti kúrò ńbẹ̀ àwọn afẹnudànkarú yìí tó jẹ́ wípé kéèsì ti ń bẹ lọ́rùn tí wọ́n gan Ọlọ́run ló mọ iye ẹ̀. àwọn náà ní ẹ mú lọ́ọ̀yà wà ní fídíò tí wọ́n mú lọ́ọ̀yà wá fún ìmáàmù pé lọ́ọ̀yà ni ó gbé ọba lọ kóòtù ẹgbẹ́ lọ́bẹ̀. àwọn náà ni wọ́n ìsáráàlú Ògbómọ̀ṣọ́ báwọn ṣe ń lo láìfù tí wọ́n nìyẹn ẹni tó bá lórí kò gbọdọ̀ jẹ́ kó fọ́ àgbọn lórí òun olórí mọ̀ ń kórí sani. ìmáàmù mú ẹrú Ọlọ́run kan wá tá ń pè ní Isaac wọ́n ní olóyè ẹbí Ayílára àtọ̀dọ̀ àwọn ní onímọ̀gàjí àwọn. Isaac yẹn Alhaji Isaac yẹn ó rojọ́ lo 30 minutes lórúkọ gbogbo ẹbí Ayílára nígbà tí wọ́n ti lóhùn ní mọ̀gàjí ìtàwọn ó ti rojọ́ àti dé ọ̀dọ̀ imam rojọ́ tiwọn mọ̀gàjí sọ tiẹ̀ ẹni tó jẹ́ aṣojú ẹbí imam tó ṣẹ̀ṣẹ̀ kó ń bẹ̀ àwọn àṣàfà òun náà sọ tiẹ̀ ẹ mọ̀ rántí dáadáa mọ̀ fẹ́ lò tó 2 hours lọ́dọ̀ imam tó kálukú sọ tiẹ̀ ilẹ̀ sú àlè rí àwọn ẹbí Ayílára mọ́ ká tó dọ́dọ̀ imam ọ̀dọ̀ Ayílára la kọ́kọ́ fẹ́ dé bẹ̀ tí wọ́n láwọn ti túká pé àwọn ò lè rí àwọn pè mọ́ lálẹ́ ọjọ́ ńlá fi lọ sọ́dọ̀ imam. ara béèrè táwọn èèyàn ń béèrè àbá ṣúgà wákìlù mùsùlùmí tí wọ́n sọ pé kí imam wọn máa lọ tọrọ àforíjì hábà ẹnìkan ju ẹnìkan lọ. ọba kèfèrí ni àbá ò ní gbà ẹni ìdánbẹ́lẹ́wọ̀ ẹ̀ sọ̀rọ̀ bá fọwọ́ fa ìdá anábì ò bá àwọn tí wọn kì í ṣe mùsùlùmí tí wọn jẹ́ ọba kò fọwọ́ bá wọn fa ìdá lójú ó mánéjì wọn ni. bàbá wákìlù mùsùlùmí wọ́n fẹ́ràn ìmáàmù débi pé àwọn ẹbí Ayílára mú wákìlù lọ́tà náà ebi torí tí ìmáàmù ni a fi mú mọ̀ tí wọ́n sọ sí wákìlù ni mọ̀ tí àwọn League of Imam tí wọ́n fi bínú sọ sí wákìlù ni pé ẹ̀yin lẹ̀ ń gbẹ̀lẹ́ yìí bí wákìlù bá wá sọ̀rọ̀ jáde pé lọ́ọ́ tọrọ àforíjì kí ló burú bẹ́ẹ̀ kò sí ní tó burú bẹ́ẹ̀ síbi kíjà yọ parí la fẹ́ àbí pé ṣé kíjà yọ ọmọ parí ló wù yín ni ṣé kíjà yọ ọmọ parí ló wù yín ni gbogbo ìgbésẹ̀ tẹ́ ń gbé yìí ìgbésẹ̀ pé kóòtù ni ó yanjú ẹ̀ alágbára ni ó yanjú ẹ̀ kíní kan ni ó yanjú ẹ̀ ìbẹ̀rẹ̀ kóòtù lẹ̀ dámọ̀ Ọlọ́run ní ìmùkún yẹn géèmù agbára géèmù pàwọ́ máa ń lọ lọ́tún ló sì ní ibi tẹ́nìkan pín sí ni tẹ́nìkan ti bẹ̀rẹ̀ àwọn kan tó béèrè lára àwọn question mo ti ń dáná àwọn question yẹn o ẹnìyẹn béèrè yìí pé kí ló dé táwọn lọ́ọ̀yà kan jáde tí wọ́n ń wọ̀nù wa wípé tẹ́ ń threaten wa pé àwọn send ìwé à ń retí ìwé lọ́ọ̀yà wọn àti ìrìdìsìn ó ní ta ló fún wa láńsẹ̀nsì tá a fi wọ̀nù ó ló yẹ ká mọ̀ wípé kéèsì yẹn wà ní kóòtù ṣé lọ́ọ̀yà ò kàwé kóòtù ẹ̀ débi kọ́ mọ̀ wípé kóòtù fàyè lẹ̀ fún reconciliation and arbitration tẹ́ ẹ bá fẹ́ parí ìjà tẹ́ ẹ fẹ́ jà mọ́ inú kóòtù gan dùn ní ara nǹkan tá a bá wá nìyẹn àmọ́ ńgbà tó jẹ́ pàwọn èèyàn yìí wàhálà fìtínà ọ̀kan nínú wọn ló kó fáìlì kéèsì bíi 100 wá Àbújá níjọ́ tá lọ Àbújá tí mo sọ kéèsì bíi 100 kéèsì kí lè yẹn fàyè ẹsẹ̀ tẹ́lẹ̀ pé kìkì kéèsì irú àwọn yìí yẹn wà ń dúró lẹ́yìn tiẹ̀. ẹni wọn bá torí ẹ̀ fagbọn kì í dúró jẹ́ o Ọlọ́run ò ní jẹ́ kán torí ìmọ̀ọ́mù wa ìfagbọn o. ó ti sú wa o máa fà wàhálà lọ́tún máa fà wàhálà lóṣù lójoojúmọ́ ó ti sú àwa jẹ̀sìn kí ló dé ẹ má ba àwa ọ̀dọ́ àwa là ń bọ̀ lọ́la ẹ má ba ọ̀la jẹ́ fáwa. má bọ̀ ọ̀la jẹ́ fún wa o. This is Oodua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.